ọ̀rọ̀ tí ń lọ lọ́wọ́lọ́wọ́ láwùjọ nípa ìṣẹ̀lẹ̀ tí Alhaji wa Dr. Awa Ibrahim Brimo àbá tí fẹ́ wulẹ̀ kọ́mìn rárá tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tí ó mú peace jáde tọ́lọ́mà ti kádàrà kó jáde bọ́ta so yín tó fẹ́ jẹ́ ká dá sí òní láti lè wo ọgbọ́n òun láti dá tí peace fi lè wà ẹ bá fẹ́ dá sọ̀rọ̀ ara wọn kàtí Qur'an sí ní condition fún wa ní pé ya ayyuhal ladhina amanu olúwa ní gbogbo ẹ̀yìn nígbà bó dodo in ja'akum fasiqun binaba'in fatabayyanu bẹ́ẹ̀ ni kaba ti gbé information kan wá fún yín ẹ lọ wádìí so àwọn alhaji wa náà kọ́ ló ń bá dáàbò rẹ̀ kó wọn kọ́ bá ìsọ̀rẹ̀ sọ wọn ọláìpẹ́ méjì lọ́wọ́ atra ìníwọ̀n bá tagbara wá ká wádìí kí ni ṣẹlẹ̀ ìgbà mọ́ ọkọ̀ táwọn alfa wa ń sọ̀rọ̀ ní environment mo communicate ẹnìkan before Jumu'ah ní jẹjọ but wọn láǹfààní àti pé after Jumu'ah wọn pè mí padà kí ni ṣẹlẹ̀ wọn á send link sí mi pé ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ní tó fa tí àwọn fi ń bínú sọ̀rọ̀ lórí rédíò ok ìgbà mọ́ gbọ́ ọ̀rọ̀ tó níyàn lára púpọ̀ ni ó nira gan bẹ́ẹ̀ ni ẹ ṣe ń bú Alhaji Brimo títún sẹ́yìn pé bẹ́ẹ̀ ni ń ṣe pé fún ọfà ní ń ṣe fún gbogbo ọmọ ní tẹkíníkà kò sẹ́ni tí ọgbọ́n tó ní ní lára amalita mo tún rẹni yẹn ní mo tún gbọ́ post rẹ̀ mi tó tún wá ń ṣépè fúnra rẹ̀ pé tó bá yẹ pé lágbájá kọ́dà kọ̀ọ̀kan náà wà fún àwọn fókọ̀ ẹni tọrọ rẹ̀ bá ti ní wéètì tó lọ jù nínú ọ̀rọ̀ yìí nídìí àti dárúkọ rẹ̀ tó bá ti pé àfa báyìí lọ́nà oníṣẹ́ kọ́ bàjẹ́ fóun kó ṣe kíní fóun kó ṣe kíní fóun pé tó bá ti pé àfa yẹn tún wá ní ẹlòmíì tí ń bá sọ̀rọ̀ pé ká bóun sọ̀rọ̀ tó ń fi ṣiṣẹ́ tó ń ṣe kórí báyìí fóun níta ìdá rí i pé there must be something tó wúwo lábẹ́ mátà yìí àwa kojúbọ abẹ́ ọ̀rọ̀ yẹn lọ kí ló ṣẹlẹ̀ gangan alẹ́ àná mo padà rí fáktì ní orí péjì ẹni yẹn in tó dùn tí fi ń bú Alhaji Awa Brimo ṣùgbọ́dì in fact àsìkò ìsinu bá ṣe sínú gírígírí tí a ká máa jẹun padà lè jẹun nítorí mátà yìí èmi àtàwọn ikọ̀ tájọ sáré jáde bọ́ta láti lọ mí tiẹ̀ nìkan afẹ́gbọ́n kí ló ń ṣẹlẹ̀ gẹ́gẹ́ walhamdulillah àtàwọn information mi ta search fún níbi tá a bá dé òní wípé ibi tó ju tèmi tó mọ̀ lèmi lè sọmọ o ṣùgbọ́n torí peace lọ́jà fẹ́ sọ̀rọ̀ mọ́ lágbára kí n kí gbogbo tí mo mọ̀ torí tí mo mọ̀ pẹ̀lú fitina ó ní pé tí fitina bá ti bẹ̀rẹ̀ tẹ́ ẹ̀ bá tètè kí ọ̀rẹ́ kò síbi tó padà lè taba kò síbi tó lè ràn mọ́ ok interview mọ̀ tí mo sọ ní sí ìgbà tí èèyàn sọ̀rọ̀ tó le tó bá ń sílùú ọ̀fà tí ń sọ̀rọ̀ tó le tó bá àtẹ̀pé sọ́fà tó wá padà bọ́ta létà tó padà sọ wípé òun tó ń sọ̀rọ̀ Ìlọrin lòun kódà tẹ́ bá fẹ́ mú un tẹ́ bá ti dé pálásì emir òun ni Àwòdì kìnìkan ẹ̀mà tí àwọn kò ti fẹ́ lágbára nù tó bá lè kọ̀ntínú fìtínà oríṣiríṣi lè ti bẹ̀ jáde so a fẹ́ kí fìtínà ọ̀sẹ̀lẹ̀ a padà discover wípé àwọn àṣẹlẹ̀ kan bẹ tó ti ṣẹlẹ̀ gbogbo wa náà la mọ̀ sí lásìkò yẹn ìkànnà àwọn ọ̀dọ́ tí ó ń bọ́ta tí máa ń sọ̀rọ̀ bóyá wọ́n fẹ́ gbìjà ẹ̀sìn ni bóyá wọ́n fẹ́ sọ̀rọ̀ ẹ̀sìn ni ṣùgbọ́n tó jẹ́ wípé níbi tí bá ti ń sọ yí máa ń bú àwọn personality sì ní ilẹ̀ Yorùbá yìí yóò bú wọn yóò yàkàyàkà wọn ìyẹn kì í sọ̀rọ̀ wípé a fi gbé mẹ́ni yẹn ìyẹn ni Alfa Saheed Shittu ẹni tó bá máa ń gbọ́ ìgbà tí máa ń bínú sọ̀rọ̀ kò sí ẹni tó bá mú so ẹni tí ń sọ̀rọ̀ Àwòdì TV ó ní ṣe bí gbogbo yín gbọ́ nígbà tí ń fi ẹnu yàkàyàkà ọba Ìlọrin láwọn ọ̀rọ̀ tó burú gan tẹ́niyẹn ń sọ ó tọ́ ni kò sí rọ́bì yẹn kódà ẹgbọ́ lónìí kò ṣe mẹ́tọ́ọ̀dù tí Ànábì Muhammad ṣe dáwà nìyẹn kò ṣe mẹ́tọ́ọ̀dù Ànábì ni pé ó fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run fún mi ó fẹ́ correct mistake mi kó wá máa bú mi kó máa yẹ̀yẹ́ mi kó máa ṣépè fún mi rárá kò ṣe mẹ́tọ́ọ̀dù Ànábì ṣùgbọ́n tí kálukú ń ṣe nínú dáwà àti tí kálukú ń ṣe nínú ẹ̀sìn ìyẹn náà lójú oyè yín kí ló bá lára rẹ níjọ́ tó ọlọ́gbẹ̀sìn rí reflection rẹ̀ ìṣesí tó bá lára kálukú yóò hàn lára bí ó ṣe máa ṣẹ̀sìn rẹ̀ so bóyá dàmà ti Alfa Saheed Shittu ni pé èèyàn líle ní tẹ́lẹ̀ fúnra ara rẹ̀ bí ṣe ń báyé rẹ̀ lọ kó tó di pé àkóléyà bí ìfẹ́ ẹ̀sìn ọwọ́ tó ó bú wọn kò sí rọ́mẹ́ ọ yàkàyàkà wọn kò sí rọ́mẹ́ pẹ̀lú ẹ̀sìn ọba lọ́ni nìkan oríṣiríṣi àwọn afá ọ wà lè di lẹ́tà kó tó túbá o ṣùgbọ́n kò sáà fàájọ́ fẹ́ kó làtọ́ mọ́ bàbá mú ìdínà àjà níbẹ̀ lò bẹ́ẹ̀ ṣe jẹ́ tuntun bá yé wọn ó bú wọn kò sí rọ́mẹ́ ẹ wò ẹ mọ́ tí wọ́n fi sọ nínú sọ yìí wa idha qultum fa'dilu ọlọ́ni ẹ̀yin mùsùlùmí tó bá ti fẹ́ sọ̀rọ̀ òdodo ni ẹ sọ tó bá yá ní sọ̀rọ̀ ya kú dákẹ́ so ìyẹn lẹ́dùn ọkàn tẹ́ni yẹn sọ fóun ní ní tiẹ̀ ẹni tó ṣe Àwòdì TV tí fi ń bú Dr. Awa Ibrahim
kí wá lọ́ka Dr. Awa Ibrahim ó ní pé gbogbo ntẹ́ni ti sọ kalẹ̀ tó ti àwọn ewu tó ti bú àwọn èpè tó ti sẹ́ àwọn ọlọ́lá tó ti yẹ̀yẹ́ gbogbo ẹni ń sáré wípé àfi káwọn fọwọ́ òfin gbé ẹni àfi káwọn fọwọ́ òfin gbé ẹni wípé nígbà tí wọ́n wá gbìyànjú tí wọ́n wá gbé pẹ̀lú òfin táwọn ọlọ́pàá ti gbé wípé ẹ̀jẹ̀ ń pọ̀ sí bẹ́ẹ̀ báwọn kí wọ́n á sọ nǹkan míì tó bí wàhálà nǹkan míì tó bí wàhálà ó nínú rẹ̀ àti sẹ́ẹ̀rẹ̀ tálàjì Brimo táwọn ń ṣe kí nínú rẹ̀ náà nínú investigation kò é sọ̀rọ̀ èèyàn ìpele karùn-ún lọ́rọ̀ tí mo gbọ́ ọ̀rọ̀ èèyàn tí wọ́n jọ ń ríra tí wọ́n jọ ń lífì ni wípé nínú àdámà Alhaji àti wàhálà tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní pé wọ́n ń ṣèdààmú gan lórí báwo ni peace ó ṣe wà láàrin àwọn aláàfáà nílẹ̀ Yorùbá aláṣẹ Alhaji Ibrahim sínú pé tó wọ́n sì ná owó tọ́pọ̀ sórí ẹ̀ pé kódà ọ̀pọ̀lọpọ̀ ọjà tá ẹ̀gbọ́n mọ́ lórí afẹ́fẹ́ Alhaji Ibrahim ni wọ́n parí ẹ̀ Alhaji Awa Ibrahim kọ́nà bá aṣàlékún sọ̀rọ̀ fún wa tí àwọn ni wọ́n paná rẹ̀ torí pé wọ́n lọ dá sí mi pé afá ní lẹ́fù báyìí àtàfà kìíní kí ló dé tẹ̀ fi ń jà wọ́n ní yíṣu báyìí lọ́sẹ̀lẹ̀ ìgbà tó ṣe kíní báyìí ọ̀dà kí lẹ fẹ́ tí wọ́n bá ti bá parí kíní wáyé ẹ̀yìn kan kí lẹ fẹ́ wọ́n ní irú yẹn Alhaji Awa Ibrahim wọ́n wá fún ẹnì kíní lówó pé ń tọ́ fẹ́ òní àbọ̀ yanjú rẹ̀ ẹ mọ́ jàmá ìwọ kejì ní tí wọ́n náà fẹ́ ṣe òní àbá yanjú ẹ̀ wọ́n wá fi yẹn paná ọ̀pọ̀lọpọ̀ fìtínà wọ́n paná ọ̀pọ̀lọpọ̀ fìtínà arábi tẹ́ náà wọ́n sì tó lé nìyẹn o kọ́nà bá a san wọ́n lẹ́sàn dáadáa kọ́nà tó gbà kẹ́sí pé ìmáàmù Ọ̀yọ́ tuntun tẹ́sẹ̀sẹ̀ yẹn kọ́nà bá a sàlékún ìṣọ́ àti àṣeyọrí fún bàbá náà bàbá wa tẹ́sẹ̀ yẹn ní ìmáàmù Ọ̀yọ́ chief ìmáàmù Ọ̀yọ́ social media lè méjì rí o wípé Alhaji Awa Ibrahim wọ́n donate mọ́tò tuntun méjì fún bàbá yẹn wọ́n gbé wọn láwà ní bọ́yọ̀lá gbẹ́sẹ̀ náwó wọn sẹ́sìnù èmi àtẹnikẹ́jọ ní consultation lórí àwọn issues yìí ìyẹn lọ sọ fún mi wípé owó Alhaji Awa Ibrahim tẹ́sẹ̀ lẹ́fù owó àbí ọ̀fà àbí kìnnì wípé northern lẹ́ni yẹn ó ní owó wọn ná dé ilẹ̀ Haúsá ni Haúsá mọ́ta ní jẹ́ Dr. Awa Ibrahim níbi àwọn ìnáwó síbi nǹkan tó dáa ọ̀pọ̀ gan kọ́lọ̀ mọ́ jarísì kí náà bàjẹ́ ó sì bá fi sọ̀rẹ̀ sọ wọn kọ́lọ̀ mọ́ fi wọn pa wá lẹ́kún ẹ̀wọ̀n tó le jù iṣẹ́ píìsì táwọn ṣe yẹn pé ibi títà bá ti fẹ́ wáyé láàrin àwọn afá tánà pẹ̀tù sí kódà ìkẹ́mẹ́ tó yẹ pé ìfẹ́ sọ níbi torí crisis ibẹ̀ àti ìmọ̀ ibi tó dé dúró ní ọ̀jẹ́ fẹ́ fi tí wọ́n ṣe example lára bí tí Alhaji tó náwó sí pé láti paná fìtínà bẹ̀ ìmí ò lè jó didi ìlú ìmí ò lè jẹ́ àfẹ́sì àwọn jama kan sí jama kan ó lè jẹ́ àwọn afá kan sí afá kan ó lè jẹ́ ilé kéwù kan sí ilé kéwù kan gbogbo ẹ̀ ní ṣe wàhálà lé lórí tí àwọn ẹni tí bá ń ṣe irú wàhálà gbogbo bí jama tó ti ní nǹkan tó ti dìde tó lè fẹ́ ba Islam lójú jẹ́ àwọn dìde pa wọn kọ́ bá mi lára orientation ti ń bẹ lọ́pọ̀lọ́ wọn tí mo gbọ́ tọ́jú àkọlé yà wọn ó ń lọ́rọ́ wípé àwa mùsùlùmí àti mùsùlùmí ó sì wá àjọ máa ní gbólóhùn aṣọ táwa kóra wa lọ lé ẹjọ́ tájọ wa lọ máa káwọ́ pọ́yìn níwájú adájọ́ one adájọ́ tá lọ bá pàdé ní kóòtù nígbà míì ó lè má jẹ́ mùsùlùmí àfẹ́sì wa tá ń jà sí kò yé òun ló sì dájọ́ wọ́n ní sọ gbogbo yẹn bẹ lára tí wọ́n ń disturb wọn wípé àfi ká paná gbogbo àwọn kìnnìyàn so ìmọ̀ jẹ́ kẹ́kẹ́ sí gbogbo ẹ̀ láti sọ àìtọ́jẹ́ wípé ibi mo pọ́ọ̀sì sílẹ̀ kan wọ́n ní pé nígbà tí wọ́n gbé àfá Saheed Shittu according to information tó dọ́dọ̀ tí mi pé àwọn àfá àgbà kan ó fẹ́ kọ̀gbà wọn lásìkò pé àwọn ní a pé Alhaji Awa Ibrahim pé ha ẹni báyìí wọ́n ti gbé ìyẹn pé problem mi tó ti fẹ́ dìde làwọn fi wá lọ gbìyànjú pé kí kámọ́tò ní sọ̀rọ̀ tuntun mi ní lọ rescue ẹni tí wọ́n táwọn ọlọ́pàá gbé rí rescue rẹ̀ tí wọ́n rescue rẹ̀ òun ló bí ìbínú ti ẹni tó jáde láti lọrin Àwòdì TV Àwòdì kìnnìkan TV ẹni tó bí bínú ti ẹnu tí wọ́n sọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ ẹ̀dùn ọkàn yẹn lọ́fàá wípé èèyàn tó yákàyákà ọba àlú tiwa ẹ̀mí àwa tọwọ́ wá tẹ̀ tẹ́yìn wá tún lọ gbà á kalẹ̀ èébú tó bú èpè tó sẹ́ Ọlọ́run fi fẹ́ kẹ́ ẹ mọ́ lára ni kẹ́ ẹ mọ́ bó ṣe rí lára àwọn lọ́jọ́ tí ẹni tí ń bú ọba àwọn ń bú pẹ̀sọ́ padà rẹ̀ yín náà lọ́rùn bẹ́ẹ̀ ṣùgbọ́n mo rí pé gbogbo àwọn tí wọ́n sọ̀rọ̀ Ọlọ́run ti ní ká ọ̀rọ̀ wọn ti ní wéètì tó dáa àtàwọn tí wọ́n lè dá sí lábẹ́lẹ̀ táwa ò mà torí ọ̀rọ̀ rẹ̀ tó sọ tẹ́mi gbọ́ lálẹ́ àná yìí mo rí pé ó ti bu àpọ́nlé fún lù ú díẹ̀ ó ti bu àpọ́nlé díẹ̀ padà nínú ọ̀rọ̀ rẹ̀ wọ́n á dojúkọ gbogbo ẹni tọ́rọ̀ kan àkọ́kọ́ ń bẹ ó ní Àwòdì Òkè TV ẹ tó bá wà ní charge rẹ̀ àwa ò mọ̀ àmọ́ èyí tí mo sì ń sọ yìí mo fi ọba tó ní ẹ̀mí mi búra wallahi tallahi thumma billahi alladhi la ilaha illa huwa kò ní nǹkan kan ṣe pẹ̀lú àárín èmi àti Alhaji Dr. Awa Ibrahim wallahi alazim kò èmi àti wọn ní kọ́ bá ṣiṣẹ́ kankan ìfẹ́ sọ́jú bá lọ èmi àti wọn ní kankan lórí mátà ju wípé a fẹ́ wádìí kí ní ṣẹlẹ̀ a sì fẹ́ kí píìsì ọ̀ṣẹlẹ̀ a wá sọ fún Àwòdì Òkè TV ẹni tó wà ní charge ẹ dákun
ẹmú ìdá ogun ẹkìbọnú àkọrẹ ẹmọjọ continue torí tó bá continue tó bá yá ẹni tẹ́ ń bá wí personality kan ni tójú rẹ̀ ò lè tó iye olólùfẹ́ tó ní ha èèyàn tó sọ fún ní àwọn èèyàn tí ń ṣe dáadáa sílẹ̀ everywhere ojú rẹ̀ ò lè tó ń táwọn olólùfẹ́ rẹ̀ ń tẹ́lẹ̀ fẹ́ dá lára ká má tún lọ sínú ogun míì kalẹ̀ ogun kalẹ̀ fẹ́ paná tẹ́ fi ṣe tẹ́ ṣe yóò tún bí ogun míì tẹ́ bá tètè kí ìdá ogun tẹ́ tètè kí bọnú àkọ ẹ dákun torí Ọlọ́run ibi tó dé dúró yìí ẹ dáwọ́ dúró ẹ jẹ́ kálàáfíà òjọba ẹ máa rántí àníyàn táwa gbọ́nu wípé àníyàn ti ń bẹ lára ẹni wípé àlàáfíà ló jẹ́ lógún láwùjọ àárín ara wa kọ́mọ sí pé a máa kóra wa lọ a máa kóra wa bọ̀ tá a máa tira wa mọ́lé ní àwọn fẹ́ máa ṣiṣẹ́ lé lórí wọn ò sì ṣẹ̀ṣẹ̀ máa ṣe ara tọ́lọ́ fi ṣẹ́fù Alhaji Ibrahim púpọ̀ Awa Ibrahim ó ní wípé owó wọn tí wọ́n ń ná wọn ò fi ààlà sí ọ̀dọ̀ ta ni wọ́n náwó sí àti tàlàwò ní náwó fún nàbọ̀ yẹ gẹ́ẹ̀tì ọ̀rọ̀ dáadáa torí pé àwọn kan ti lè kẹ́ pé àwọn ọ̀tá sẹ́ńtà báyìí ni wọ́n ń fowó fínánsì ní rárá o sẹ́ńtà tẹ wíwù wọ́n náwó síbẹ̀ náà tẹ́wá tó ní àwọn ilé lọ́fẹ́ sọpọ́tì ní lójọ́ ọmọ ṣe kíní rárá àwọn tẹ́ wíwù tẹ́rù pàlájì against láti náwó fáwọn náà tó kò síbi tí wọ́n náwó wọn sí wọn ò fi ẹlẹ́yàmẹ̀yà ṣe wọn ò fi ọmọ ìlú wo ni wọn àfi ṣe ìtọ́lọ̀ fún wọn náà kẹ́límà tó bà mí lẹ́rù tó sì bà mí nú jẹ́ nínú kẹ́límà tí Àwòdì TV tí wọ́n sọ tó dẹ́gbà mí gan o ní pé torí pẹ́yà àti ìyẹn jọ níjà ẹ wá lé nǹkan ẹ̀kọ́ mọ́ Boko Haram ìyẹn léwu púpọ̀ bí ìgbà tẹ fẹ́ tánìṣì yìí méjì ẹni yẹn pé kọ́ mọ́ jẹ́ nǹkan kan mọ́ láyé wọ́n padà lọ́wọ́ pé Alhaji Awa Ibrahim lẹ́wọ́n lé nǹkan mọ́ Boko Haram báwo Alhaji ti wà nú owó wọ́n ti ń dó lówó tààrà kó tó di pé Boko Haram wọ Nàìjíríà tábà sọ wípé àbídí ìbàjẹ́ ni ti ń rówó rẹ̀ rárá ó dà lára nǹkan tó bà mí lẹ́rù jù mo rí àwọn ìmọ̀ kan lálẹ́ àná ẹni yẹn sọ fún mi kọ́lọ̀ ń bá sàlékún dáadáa fún bàbá wa náà ẹ̀rọ wípé Alhaji Awa Ibrahim pé kò yí mú kàn mọ́ kàn tí a mọ̀ tó bá pọ̀ tó bá ẹ̀yin kọ́ mọ̀ suspect pé ẹ̀ ò lè já láàdì ó ní rárá o táwọn bá ń sọ̀rọ̀ owó adájẹ́ fi ìgbìnẹ́ fún wọn ni Alhaji Awa Ibrahim kò ní jalè kò ní jí nǹkan kò ní jalè kò ní yíwèé kò tún wá nígbà kẹlòmí ọ̀jalè wàláhì ìbẹ̀ni ẹ̀jẹ̀ sọ́nù kọ́ ní táwọn bá ń gẹ́gẹ́ tó bá tẹ́lẹ̀ kan bá sọ pé ẹ̀sìn bá ń fi fíkọ́ báyìí fún yóò láíláí lẹ́yìn kó wá sọ pé kò sí tọ́jọ́ wípé táwọn bá ti wá dọ́dọ̀ rẹ̀ àwọn ọ̀rẹ́ àwọn táwọn sọ pé sọ́mọ lábájá ó ní fi iye báyìí kún owó lẹ́ẹ̀kan táwọn bá ti débòmí ó ní fi iye báyìí kún owó lẹ́ẹ̀kan èèyàn kọ́ ajẹ́ ẹ̀mọ́ sọmọ so ẹnìkan ò ní bá dáró ẹ̀wọ̀ ìyẹn bá mi lẹ́rù gan nana resign voluntarily ní level tí wọ́n wà lẹ́nu iṣẹ́ kan ndc abikini kasa gbàgbé pé wọ́n resign nítorí wípé àwọn owó tẹ̀yàn ọmọ rí bí kò lè pure tán ọ̀rẹ́ wọn ní káwọn lọ resign àwọn ní ìmì ìṣẹ́ta wọn ya tó bẹ̀ kó kú síbẹ̀ tí ẹ̀ bọ́bá ti síra rẹ̀ wájú ọlọ́ ẹ̀ntọ́ wa má torí bá sẹ́mọ̀ pé yóò nira kó jẹ́ pẹ̀lú ẹni ni wọ́n máa bà ló kọjẹ́ ṣùgbọ́n àwa ti rí ẹ̀gbọ́n ọkàn yìí Àwòdì TV ẹ dákun ẹ kì í da ogun ẹ kì í bọnú àpò kájẹ́kọ́ tán kálàáfíà olè bá jọba láwùjọ wa ìlú Ọ̀fà ìlú àpọ́nlé ni ìlú àwọn olóríire ni ara àwọn àdútọ́lọ́ ń sàlẹ̀ sà fọ́pọ̀lọpọ̀ àmì tó yẹ pé ẹni tọ́lọ́ ní wọ́n bí sínú ìlú ìgbìn kò rí nàrí tán dédé ìtẹ́rí nàrí ń bẹ̀ ó ní àwọn area ìdùnnú tí ẹ máa ń fìlì pé ọmọ ìlú ìnimi èyí tọ́pọ̀lọpọ̀ rí nàrí dáadáa jù nìyẹn èyí tó ga jù nínú àwọn àmì ẹni tó bá fojú sùnùkùn wo nìkan ló lè rí gbogbo tó fa jẹ́ lónìí ní dáadáa ó tún kéré sí nǹkan tó fa máa jẹ́ ó ń dàgbàbọ̀ ni ó ń dàgbàbọ̀ wọ́n ti láwọn product tí tó ń gbé oríire bọ̀ oríire tí tọ́bọ̀ gbèrè tẹ́lá ìtò ní síbi tí wọ́n sọ kalẹ̀ sí nature bọ́lọ̀ ṣe dáàyè kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ ni bọ́lọ̀ ṣe ṣèlú ìníjẹ̀ ẹ̀nu so gbogbo ẹni tí bá wá ní ìrònú ìfẹ́ tó dáa fún lu yìí bóyá torí pọ́jọ́ ọmọ bíbí bẹ̀ tàbí ó ń gbé bẹ̀ tàbí ó jẹ́ olólùfẹ́ lu yìí kò ní fẹ́ tàbọ́jẹ́ tọ́kà fẹ́ nǹkan tó dáa kò ní fẹ́ láíláí ká fi àbà wọn burú ká dására lu tí a mọ̀ nílùú àpọ́nlé ẹ dákun tó lọ́lọ́run abẹ́wà tó ní wá ìlú yìí ọlọ́mọdé ọ̀parẹ́ ìlú Ọ̀fà àpọ́nlé tí ń bẹ níbẹ̀ ọlọ́mọdé ọgbọ́n bẹ láíláí àlékún àpọ́nlé látọ̀dọ̀ ọlọ́mọ àrọ̀jù rẹ̀ síbẹ̀ gbogbo ọmọ ìlú yìí ọlọ́mọ pa wọn rẹ̀ mọ́ wa lọ́wọ́ ọlá ìpè méjì rẹ̀ ọlọ́run Ìlọrin ọlọ́mọdé ó bàjẹ́ mọ́jẹ́ lọ ní ọ́ dàrú in tí ó tún mú atúmọ̀ rántí ìtàn burú àwọn ìtàn tọ́nà rẹ̀ ti dì ìtàn 18th kìnnìkan ìtàn 17th kìnnìkan in tí ó tún dárú ẹ̀ padà ọlọ́mọdé ọ̀sẹ̀ láàrin wa má àwọn àgbàlagbà ní ọmọ tí mo ń sọ researcher lèmi so mo ti ka a lot of things nígbà tí mo ṣe research PhD mi mo ti rí àwọn nǹkan mi mo ti rí àwọn nǹkan mi tí anybody lè mọ́mọ̀ kojú wa lè tó láíláí through research àwọn orin kan bẹ tí mo ṣe analysis tó yẹ pé mo bá pàdé pé àwọn orin ìgbà tíjà ń ṣẹlẹ̀ láàrin àwọn ìlú méjèèjì ni láti láíláí tọ̀nà rẹ̀ ti pẹ́
kó lè wù wá mọ́ láíláí níbi abáyédé yìí ká tó wá sẹ̀mọ́ yọwọ́ jà síra wa ìgé yìí mẹ́wàá yìí tẹ̀yàn méjì bá ti ń jà láti lú ọ̀tọ̀ọ̀tọ̀ tẹ́ ẹ̀ bá tètè kọ́ṣẹ́ wọn kẹ́ ẹ parí ẹ̀ ìjà yẹn lé ó lè kọjá tẹ́ padà lè control ó lè dìjà agbolé sagbolé ó lè dìjà lúsìlú ẹ dákun Àwòdì TV ibi tẹ́ ẹ bá dé yẹn dákun ẹ dáwọ́ rẹ̀ dúró ẹ gbà pé bọ́lọ̀ ṣe kọ ìyẹn bẹ́ẹ̀ ló ṣe wáyé kọ́lọ̀ kọ́mọ kan tí ọ̀dà mẹ́lẹ́kọ̀ọ́ kan wa bàbá wa ọlọ́lá wa nílùú Ìlọrin ọlọ́mọ fàbùrù ṣe wọn bàbá wa ọlọ́fà ọlọ́mọ fàbùrù ṣe wọn gbogbo àwọn ọlọ́lá àti gbogbo àwọn àpẹẹlẹ tọ́lọ́ ṣe fún olùkọ́ kan ọlọ́mọ bá kankan jẹ́ mẹ́ gbogbo olú ẹni kọ̀ọ̀kan wa tẹ́ ń tẹ́tí gbọ́ wa tẹ́ ń wọ wa náà ọlọ́mọ bá lẹ́nu kọ̀ọ̀kan wa jẹ́ wala hawla wala quwwata illa billahi al-aliyyil azim qumu ila salati yarhamni wa yarhamkumullah.